Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti ibi tẹ́ ti ń gbọ́ wa. This is Digi Naija. Don't forget to subscribe, like and share. Hey, lórí ọ̀rọ̀ ta ni àrólé Fuji báyìí tó ti ń lọ láti ìjọ bíi mélòó kan. A rò pé ọ̀rọ̀ yìí ti tán ni o. Ó yìí wà láàrin Kollington àti Wasiu àti àwọn tó kù lórí ta ni ó yẹ kó ṣe olórí pátápátá lẹ́yìn ìgbà tí Barrister tó ti papòdà. Gẹ́gẹ́ bí a ti mọ̀, Kollington ti máa ń sọ sórí tipẹ́tipẹ́ pé àwọn àti Barrister làwọn ti jọ wà níwájú ọ̀rọ̀ eré Fuji yìí kó tó di pé gbogbo àwọn ọmọlẹ́yìn náà wá join. Ọ̀rẹ́ tímọ́tímọ́ bẹ́ẹ̀ tẹ́ ṣe ń rí nínú picture yìí náà ẹ ti rí pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni Barrister àti Kollington lórí ọ̀rọ̀ eré Fuji, bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ti wà tán ti wà ṣáájú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, but àwọn tari tó gbé ètò Fuji lárugẹ gangan òun ni Barrister àti Kollington. Ẹ ṣáàrí ní gbogbo ìgbà yẹn náà ìjà wọn ojoojúmọ́ ni wọ́n á ṣe record, wọ́n á ṣe orin, wọ́n á fi sọ̀rọ̀ sí àwọn, but láàrin gbogbo ẹ̀ náà ìbájọṣepọ̀ wà láàrin àwọn méjèèjì. Ẹni wọ́n ṣe bu ẹ̀rín jẹ yẹ̀ lórí picture ayé àtijọ́ tó wà ní orí kìíní láàrin àwọn méjèèjì nígbà tó wà very very young. Ṣe rí pé ìbáṣepọ̀ wà láàrin wọn, kò wá jẹ́ kí bàbá yẹn wá papòdà káwọn kan tó wà máa bá bàbá yìí ju ọ̀rọ̀ #1 Fuji. Bàbá dẹ̀ ti wá sọ ọ́ lórí ètò yìí pé àti lórí nílùú Nàìjíríà àti ní gbogbo àgbáyé pátápátá sábàdà pé àwọn ni #1 o, pé kì í ṣe Wasiu o. Wasiu ọmọ ló jẹ sáwọn o. Ẹ wá nǹkan fìdílé nǹkan. Ẹ gbọ́ ètò yìí lórí show Bàbá Kọ́lá Olótù. Wọn ètò ṣe ń béèrè lọ́wọ́ Kollington pé ṣé ẹ mí pé ẹ̀yin náà ló kù, àwọn náà ni bàbá Kollington wá ní irọ́ o, káwọn set record straight o, kò sẹ́ni tó tún kù o, pé tí ọba méjì bá wà níbì kan tí ọba kan bá lọ ọba kejì náà ló yẹ kó máa rúùlù. Táwọn bá papòdà àwọn tó kù wá lè máa gbégbá orókè lẹ́yìn yẹn, bọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn ni ẹja àjọgbọ́ lẹ́nu bàbá Kollington. Ẹ̀yin náà máa fò opinion yín sínú comment báwo ló ṣe rí lọ́kàn yín, ẹja àjọgbọ́. bàbá bí ni àwọn èèyàn ní nígbà Barrister ti kú tán yìí wọ́n ní ipò wo ni èèyàn wà sípò bàbá ẹgbẹ́ onífújì lẹ́wà ní àbí bíi patron àbí bíi kìnìkan. àwọn kan pẹ́ àwọn kan lọ́ba, ẹnìkan lóhùn ní #1, ẹnìkan náà ní president. Ẹ làánà mi bàtà ké lóòótọ́ fẹ́. wọ́n ní gẹ̀rẹ́jẹ̀ là bá gbà kì í ṣe ibi tó lókùnrùn. Bàbá dẹ̀ ni bàbá máa jẹ́ láé. Bí ìgbà bá ṣe yí òun náà ni ká máa bá ìgbà yìí ni. Nígbà tí ìkejì mi ti ṣaláìsí torí 5 and 6 lèmi pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ ni. tí ọba kan bá dẹ̀ ti kú akù kan. bẹ́ẹ̀ ni. Èmi ni the highest authority in Fuji music, both here and abroad. Bàbá. Highest ẹ pé. Highest. Àtòrí Alhaji Wasiu Ayinde náà. Pátápátá ọmọ kékeré ni Wasiu Ayinde. Olúwayé. Tí Ọlọ́run bá ti gbógo fọ́lẹ̀. Ultimate. Tí Ọlọ́run bá ti gbógo fọ́lẹ̀. Bàbá. Ká gbà pé Ọlọ́run gbógo fọ́lẹ̀ ni. Ẹ sá wò. Ǹjọ́ ọ̀nà bákàrà náà dákàrà náà ń bímọ. Ẹ mọ̀ sọ bá mọ́ Wasiu Ayinde kọjá gbogbo yún. Ṣé nínú. Olúwayé Majesty. Ṣé nínú Fuji àbí nínú olóṣèlú? Olóṣèlú kọ́ fún gbogbo ẹ̀. Ṣé ń sọ ni pé. nínú Fuji olórin Fuji tó níyì o. mi ò mọ ibi náà ti lè máa kọ Fuji. kò síbi téèyàn ti lè máa kọ Fuji. kódà kéèyàn máa fi èékánná ẹsẹ̀ kọ́. ó gbọ́dọ̀ mọ àgbàlẹ́gbọ̀n ni. ó gbọ́dọ̀ mọ àgbàlẹ́gbọ̀n ni. gbogbo ipò yòówù kọ́lọ́ ń gbé Wasiu Ayinde sí lónìí. Kábíyèsí. bó ti wọ lọ́hùn òní ṣọlá ẹ̀. èèyàn bímọ kó jù lọ. Kábíyèsí. àmọ́ nínú ti olórin dé yìí o. ọmọ ló jẹ́ sí mi ọmọ ló jẹ́ sí mi. ìyẹn Saheed àbí. Wasiu Ayinde. mò ń gbọ́rọ̀ yín. lẹ́yìn mi o. ọ̀rọ̀ lè máa mú pò. ó lè wá kàn. tábà nìkan máa kà á afẹ́ tó ipò kẹwàá. bàbá ṣẹjẹjẹlẹ nsọ àbí àmọ́ nísìn Facebook àgbáyé lẹ́mọ̀ wáyé. kódà bójú orí backbook ni. ipò kẹwàá. ultimate #1 Fuji.
bàbá. ìdí bàbá lọmọ bá kínní. ìdí bàbá ni o. pé nọ́mbà Alhaji Wasiu Ayinde ó fẹ́ wọ nọ́mbà 10. ó fẹ́ ṣùgbọ́n Ọlọ́run ti gbógo fọ́lẹ̀. Ọlọ́run gbógo fọ́lẹ̀. Allahu Akbar. ẹ gbà k'Ọlọ́run gbógo fọ́lẹ̀. téèyàn bá ti lówó. k'Ọlọ́run wá jẹ́ kó. bẹ́ẹ̀ Alhaji Wasiu Ayinde ó ṣe bẹbẹ ń gbọ kú ya yín wọ́n sọ ọmọ fún yín gbà yẹn o wọ́n ṣe dáadáa gan o. èyí tí àwíkọ́ nìwọ tó ń sọ yẹn ó ṣe dáadáa ẹni bá ṣe dáadáa ká ló ṣe dáadáa ó ṣe dáadáa tó dàbí pé mi ò lè gbàgbé ẹ̀ ní pàtì tó kó. ṣùgbọ́n bàbá nígbà yẹn lójú yín Alhaji Sikiru Ayinde Barrister ló fi fọwọ́ Wasiu Ayinde òkè pé olórí ìwà jọ̀ọ́ o ìwọ làwa gbójúlé ó yẹ kẹ́ ẹ já ń bẹ̀ ń jọ́nà bẹ́ẹ̀. èmi ni mò ń ṣe nǹkan èèyàn kì í jó ìyẹn ni wọ́n fi mú yín. láéláé ìyẹn kì í ṣe ọlọ́mọ yẹn kéèyàn joyè. dagboru fúnra rẹ̀ dagborí àti àṣẹbọkẹbọ jẹ. torí pé wọ́n fa ọwọ́ rẹ̀ òkè pé olórí ìwà yé ó kàn fi kọ́ olórí ìwà jọ. ìwọ gan ti o ti kọrin ju Síkírù gan lọ. bàbá bí mo ti gbọ́ ni bàbá. gbogbo àlà gbọ́ bẹ́ẹ̀. ẹ̀yin náà gbọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ àsọdùn Síkírù ó ti pọ̀ jù. àsọdùn. wípé wọn kàn fi gbé lárugẹ ni. ó kàn fi gbé lárugẹ ni. ìgbélárugẹ ó ti wọ rẹ́kọ̀dù. bó bá wọ rẹ́kọ̀dù ṣe ìyẹn wá ní lónìí kí n dọ́mọ èyí fún. nínú irú ìjọ tí a ń sọjọ́ bí Tálàjí àgbà tó sí fìlà lórí tó fi dé Wasiu Ayinde. fìlà àbòsí náà jọ ń sí léra wọn lórí. ẹkún àbòsí náà jọ ń fún náà jọ ń bára wọn sùn. níjọ́ náà méjèèjì wá dìbọ́ra wọn kí ló lè fẹ́ kún sunkún pé ilé dánwò rẹ. ilé ìbò. ẹ jẹ́ ká wá lọ sínú rẹ́kọ̀dù yín tuntun torí pé òun gan-an la fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀dù ẹ pè ní Yopi Daddy Yopi Daddy kí lẹ rò débẹ̀ kí lẹ rò débi táìtù Yopi Daddy sà Yopi Daddy kí ló dé tẹ́ pé Yopi Daddy ni. kò sí nǹkan tí mo rò débẹ̀ pé èmi fúnra mi ni mo pera mi ní Yopi Daddy at this age. ẹ jẹ́ àgbọ̀n náà. ojúmọ́ ò ní mà tó máa wà o. àsùnìdẹ́ra tó jí láyọ̀. Yopi Daddy nàmbà kí ló jẹ́ nù àwòyìn sà. 106. 106 ẹ ti ṣe àwo more than 100. ọdún àbókí ti pẹ́ nu eégún. àmọ́ ẹ má ṣe gbéraga ìgbéra ṣọlẹ̀. Ibrahim Ganiyu ó ní ẹ jẹ́ kí n kan tó òun kọ ó ní I sincerely respect Ọ̀túnba Kọ́lá Olóòtú is a good presenter. ẹ ṣeun mo dúpẹ́ mọ́ ọ̀rẹ́ nìkan yìí mí lẹ́nu. bàbá o nígbà tí ẹ ṣe rẹ́kọ̀dù yìí àwọn èèyàn sọ pé ṣé Kollington lè tún ṣe rẹ́kọ̀dù tí ó milẹ̀ mọ́ lẹ wá wọ studio lẹ wá lọ ṣe Yopi Daddy yìí àwọn wo lẹ ta sínú ẹ̀rọ eyín tẹ̀jọ́ máa ń ta yò àwọn ẹni yẹn ti lọ lẹ wá ta sínú rẹ́kọ̀dù torí ọ̀fà wà ń bẹ̀ tó kún kẹ́kẹ́kẹ́ nínú rẹ́kọ̀dù yìí. àlàyé ọ̀rọ̀ ló wà ń bẹ̀. àlàyé ọ̀rọ̀ ni kì í ṣe èébú. àtọ̀ àlàyé ọ̀rọ̀ ni o. kí ni ìyàtọ̀ àlàyé ọ̀rọ̀ àti èébú ìyàtọ̀ wo ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àlàyé ọ̀rọ̀ yàtọ̀ sí èébú. ẹ sá wò. orí ẹ fọ́ orí ẹ ò dáa oṣooṣi bí orí bàbá kìnìún kan yẹn lè bú. àmọ́ mọ̀ wọn ara ẹ èmi pẹ̀lú ẹ kì í ṣe rọ̀. mọ̀ wọn ara ẹ. èmi pẹ̀lú ẹ kì í ṣe rọ̀. a kì í ṣẹgbẹ́. a kì í ṣẹgbẹ́. pé èmi pẹ̀lú Síkírù Àyìndé lájọ rọ̀yọ́ lájọ tọ̀yọ́ bọ̀. pé bẹ́ẹ̀ nìkan bá ń sọ kàtàkàtà pé òun tó dá Fuji ilẹ̀. kò sí tó jọ bẹ́ẹ̀. tẹ́ ẹ bá ń pàtàn tí tẹ́nìkan bá ń pàtàn lójú yín. ẹ bá ń pàtàn lójú mi ìtàn tójú ẹ ò tó dáadáa tó bá ń pa a jẹ́ pé bó ṣe. ta lẹ wà ń ṣàlàyé èèyàn fún. ibi tó bára ẹ ló jẹ́ kó máa sọ kàntàkàntà tó ń sọ yẹn. bàbá yìí. sọgbà mi dọ̀tún kémi lè dúpẹ́ òre. ẹni tọ́lọ́ ń bá fi sípò kan kó lò dáadáa. ẹni tọ́lọ̀ ń bá fi sípò kan. kó mọ̀ wá Fọlájiyọ̀ kó mọ̀ ìyájúsẹ́ gbẹ́ kó mọ̀ ìyájúsẹ́ ni tó jù lọ.
nítorí pé o ti wà nípò báyìí o. ojúmọ́ ò ní mà tó máa wà o. ta lè wà hún nínú rẹ́kọ̀dù yọ̀ọ́sà pé ẹ̀yin bọ́yá ẹ̀yin àti ẹ̀yin nìkan nínú mítìnì yín ládùúgbò tẹ́jọ́ ṣe landlord association ládùúgbò ìlọ ni ó ta sí yín lẹ́yìn náà ń dá lóhùn padà ní o ọ̀rọ̀ eégún kọ́mọ̀ níbi tá a ti fọ́ fa wá. nínú onífújì náà ni. nínú fújì náà ni. nínú fújì náà ni òun fújì tí ó pa. mo ní fújì tẹ́ ń ṣàlàyé fún Saheed Òṣùpá ni o torí níjọ́ kan tó wálé yín lẹ sọ fún pé kó lọ sọ́ra rẹ̀ dáadáa bí a bá lè fèé kánná kọrin gbogbo composition rẹ tó gbẹ́mí lé tó ń ṣe gàràgàràgàrà. eléyìí tí mo bá wí yóò ti ẹ̀ lè kọrin tó yẹ kánná Saheed. nǹkan dé bàbá yìí. kò lè kọrin tó yẹ kánná Saheed. ẹ tẹ̀ ń bá wí. kò lè kọ́ tó yẹ kánná Saheed bó ọmọ mi ni Saheed. ọmọ yín ni Saheed Òṣùpá. ọmọ gidi dẹ ni ọmọ ni Wàsíù amáyégbé. Wàsíù Alábí Pasuma. kìí ṣe Paso lẹ́ ń bá wí. nígbà tí olùwẹ̀ òyà wèrè wọ́n ti máa. mo ti mọ Òbésèré ní ọ̀jẹ̀ o Àbáṣe Àkàndé Òbésèré ní ọ̀jẹ̀ o bàbá. Òbésèré kọ́ Sàní Súyà ni. ìwọ bàbá yìí Òbésèré kọ́. Sàní Súyà ni. tẹ́lẹ̀ wà ń bá wí. ẹni mo ń bá wí mọ rẹ̀. tẹ́ ẹ bá lọ ṣe fídíò rẹ́kọ̀dù yìí ilẹ̀ ò mí o torí wọ́n nínú rẹ́kọ̀dù yín tẹ́ ẹ bá sọ pé bàbá ẹ tún lè ṣe rẹ́kọ̀dù tí ó milẹ̀ báyìí lẹ́yìn ikú ọ̀rẹ́ yín àwọn èèyàn bìlífù pé ẹ ti rìtáyà ni wọn ò mọ̀ pé n tó tún lágbára báyìí ń bẹ lọ́wọ́ yín. kan sọ pé Sikiru rìtáyà kó tó kú ikú ló máa ń rìtáyà èèyàn gbogbo olórin ni o. orí tá a fi ṣèwé. ó sì wà ń bẹ̀. ẹ̀rọ oníkọ̀kúkọ kan yọ ọmọ tìmí àtìnígbà oníkẹwàá ń di ultimate ni o ó ṣé wọn dákọ lójú rẹ níta máa wí nìyẹn o àwọn èèyàn máa dá nǹkan lẹ̀ láàrin àwọn èèyàn wọ́n máa dá nǹkan lẹ̀ bàbá. nǹkan tó bá jọun. nǹkan bá jọun. náà máa fi wé wọn. èpo ẹ̀pà. ó jọ kó sílẹ̀. ẹ̀yin náà kí ọ̀rọ̀ orí Facebook ọ̀rọ̀ ọmọdé mà ní. bóyá ènìyàn rò pé ẹni tí ọ̀rọ̀ yẹn tọ́ sí nìyẹn. bóyá ó rò bẹ́ẹ̀. bóyá ó rò bẹ́ẹ̀ ni. ẹ̀yin náà wá kí lẹ́yìn ẹ̀ wá. náà tó bá jẹ́ kó rò bẹ́ẹ̀ tó bá rí bó dẹ̀ tọ́ sí. bàbá ìtorí ọlọ́. torí ọmọ ló jẹ́ sí mi. ẹ fi wá bí ìgbà téèyàn ń igbó ní o ọ̀nà ní o ọmọ mi igbó ní o ọ̀nà ní o bá a ṣe rìn ni àbí. ẹni tó sọ lórí Facebook. ok ẹni yẹn lẹ̀ ń dá lò. pé ó rí i pé ibi tó lọ lójú tiẹ̀ nìyẹn. ok. àmọ́ mo ní bólówe bá mọ̀ wé bí o bá lè dáhùn. ẹ̀rù ìjà ló ń bò ní tọ̀hún sẹ́ o ẹ̀jẹ̀ lọ́tẹ̀ kìtà táyé mu. sẹ́nu rẹ́kọ̀dù yìí náà. mo rántí orin ni. bàbá yìí gbogbo orin tí ọ̀sán mọ̀ ọdún kan jáde lẹ́yìn máa rántí gbogbo orin oríṣiríṣi lẹ̀ máa rántí. ọ̀pọ̀lọpọ̀ ìkúrọ́ tó fojú di hàmà ẹ̀rín wọn ń pa mí Àyìnlá wọn fẹ́ forí wọn gbà pààrọ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ ìkúrọ́ tí fojú di hàmà wọ́n forí wọn gbà pààrọ̀. láìpẹ́ yìí bàbá mo rí yín l'Àbújá. kìnìún sátìrà o olúbẹ̀ ń ṣàyájọ́ wọn láwọn fẹ́ gun kìnìún lẹ́ṣin ẹ̀rín pa mí púpọ̀ àzàràlù náà ń kọ̀wé sí o ẹ̀jẹ̀ lọ́tẹ̀ káyé mu. àwọn èèyàn 1000 ní ń da láìkì ìbolẹ̀ lẹ́ẹ̀kan náà àwọn èèyàn ọlọ̀tẹ̀ ni wọ́n láìkì orin òwe. ẹ má rokoroko. ìwọ bàbá yìí. débi òòṣà yóò gbọ́kọ̀ gbàdá lọ́wọ́ yín tí ẹ bá yóò tán ẹ má ṣe wá bẹ́kùnbẹ́kùn o. tẹ́ ẹ bá yóò tán ẹ má ṣe wá bẹ́kùnbẹ́kùn. nítorí kìnìún ò ní gba kádé òṣì lórí. bó pẹ́ bóyá ẹlẹ́ṣẹ̀ àjíyà bó pẹ́ bóyá Àyìnlá o bó pẹ́ bóyá ẹlẹ́ṣẹ̀ àjíyà bó pẹ́ bóyá o kò sí bí tán ó gbé gbà wọn ò lè sá mọ́ Olúwa lọ́wọ́ wọn ó jèrè iṣẹ́ wọn. pìrìgìdì kòkó máa dé wọn lọ pìrìgìdì kòkó máa dé wọn lọ ìgbín tó bá ṣàbòsí olóko
Pirigidi kòkò máa dé wọn lọ. Ó dá mi lójú àdàbí tí mo bá ṣẹ̀yìn o. Ohun mi ò dàbí tíjọ́ mọ́. Pirigidi kòkò. Mo fẹ́ bá yín ṣe competition ọlọ́run lọ́yọ̀ yìí nígbà tẹ́ ẹ máa ń jí wéré ń jọ òun tó bá yẹ pé